ó ga o Koko Zaria tó ti bẹ̀rẹ̀ sí ní kíra TAFA SEGO ó tún ti ń sọ nǹkan tó dáa nípa ẹ̀ ó ti ń sá left and right láti lè sọ́ọ̀bù ta ni who knows who inside life nínú ayé ìbílẹ̀ ayé ṣe rí nìyẹn ẹ̀yin èèyàn mi mo tún kì í káàbọ̀ sórí ètò lọ́tẹ̀ ṣé láàfíà ni mo tún bá yín lákòókò ìbò lójú ọjọ́ lọ́dọ̀ tìyín ọ̀rọ̀ tó ń lọ nípa àwọn ọmọ onímọ́tò ní Lagos State gbogbo wa la mọ̀ wípé Koko Zaria kò ti kúrò lẹ́yìn MC ó ti bá TAFA SEGO lọ lóòótọ́ kò sí big deal nínú wípé Koko Zaria ó change loyalty ó bọ́ sẹ́yìn TAFA SEGO ṣùgbọ́n di sọ́wọ́ tó ṣe ń kíra TAFA lẹ́nu ọjọ́ mẹ́ta tó ṣe ń sọ àwọn nǹkan tó dáa nípa ẹ̀ ó jẹ́ kó máa raise àwọn concern kan kó jẹ́ kó máa raise àwọn questions kọ̀ọ̀kan ó jẹ́ kó pọ̀ máa béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan nípa wípé ṣé kìí ṣe àmẹ́rin ìjọba ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ orin tí wọ́n kọ fún MC Oluomo tó kọ fún MC Oluomo lánàá náà ló tún kọ fún TAFA SEGO yìí nítorí gbogbo alámọ̀ bó ṣe máa ń hèlì MC Oluomo ń gbà yẹn àmọ́ bó ṣe máa ń sọ̀rọ̀ àdídùn tó ṣe máa ń sọ nǹkan dáadáa nípa ẹ̀ ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò àfikọ́ lòun kò ṣàánú wa ni. Bákan náà gbajúmọ̀ olórin ẹ̀mí Mega 99 òun náà tó ti kíra MC Oluomo ó ti show support fún MC Oluomo nínú gbogbo rògbòdìyàn tó wà nílẹ̀ yìí náà ni. Ẹ̀yin èèyàn kí n má làágùn jìnnà kí n tí mò ń sọ kó bà lè yé wa yékéyéké ẹ jẹ́ n kọ́kọ́ gbé fọ́nrán Koko Zaria wọlé kẹ́ gbọ́ bó tún ṣe ń kíra TAFA SEGO lọ́tẹ̀ yìí kẹ́ẹ̀dẹ̀ máa bá mi fèrò yín nípa ìsí kọ́mẹ̀ntì máa wá padà wá káwá sọ wọ́nà tó ti nípa ẹ̀. ẹmọ Koko Zaria ni ọmọ tó ń jẹlẹ lọ wọn pariwo orí ariwo ti ta ó ti ẹni inú mi dùn mọ́lẹ́ ni torí pé ìlú fẹ́ mi lóye àdàgbàdà àkọ́kọ́ SEGO tọ́kọ̀ àdúrà so correct ògbóyìnbó kí wọ́n sọ bẹ́ẹ̀ kó lórí ibẹ̀ ọlọ́run ti bá fún àwọn ọlọ́run máa yẹ kí kó pa má pa kékeré ẹgbàgbé èèyàn ni o ẹ tó bá ti fún ẹ lóúnjẹ tí o bá gbóúnjẹ lẹ́nu èèyàn ni o tó bá ti gbóúnjẹ lẹ́nu èèyàn o ti pásáyé nìyẹn SEGO òun ṣe bẹ́ẹ̀ gbé níbodò ní kó máa jẹ oníkòsí kọmitì mọ́ ó gbà olóko ẹrú iṣẹ́ union ọlọ́run ọba tó láyé tó lọ́run wọ́n yẹ kí nǹkan ṣe ó ga jù báyìí lọ ọmọ ìyá mi ni ọmọ ìlú kan ni wá o ìgbóná ni mí o SEGO ni o SEGO lè sàn kò ní kú láyé ọjọ́ bí ẹ̀ tó fẹ́ ṣiṣẹ́ bẹ̀rẹ̀ ni ó máa pé 90 àpé 100 ọlọ́run máa pa kékeré I love you my brother I love you. Ó ga o àwọn èèyàn kan ṣá pẹ̀lú ẹnu 1000 ẹnu tá a bá fi sọ wípé àdégún òun náà lápadà fi máa sọ wípé àdé ògún mọ́ ọlọ́run nìkan ló lè ṣàánú wa bàbá kọrin àmìrin ìjọba ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ ẹni tá à ń kọ́ fún yẹn kó yá máa wòrọ̀ra kó ra máa gbẹ́sẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan nítorí ẹnìyẹn lè má mọ̀rú kòtò tí wọ́n ti gbẹ́ sílẹ̀ fóun tí wọ́n da ẹni àti tí wọ́n da ẹni bò tí ó sì fi hù pé wọ́n fẹ́ fóun jọba ni tí ò ní mọ̀ wípé kòtò àti ṣubú òun ni wọ́n gbé kalẹ̀ tí wọ́n gbé àpèrè ọba lé lórí kọ́lọ́n kó ṣàánú wa ni torí ọjọ́ náà rí bí àná bẹ́ẹ̀ ni ọjọ́ náà rí bí àná tí Koko Zaria tó ń sọ nǹkan tó dáa nípa MC tó ń sọ wípé MC Oluomo àwọn ti jọ ń bára àwọn bọ̀ ó ti pẹ́ èèyàn dáadáa lẹ́mc bó ṣe ń ga ló ṣe ń fà òun náà lọ́wọ́ sókè pé kóun náà lè ga kóun náà lè ga kóun náà lè jẹ́yàn nínú ayé kóun náà lè lẹ́nu nínú national fọ́nrán yẹn rèé now for confirmation. èmi mọ Oluomo gan mo mọ nǹkan tó lè ṣe ó máa ń ṣe dáadáa ó máa ń ṣe nǹkan rí so ìrìnà ìtúrẹ́ ẹni rí ṣe ń ba gbogbo tó máa ń rúbi sí ó ń tanra ẹ ní ó máa ń fẹ́ kí wọ́n ga àdì kò ń gbọ́ kí wọ́n wá sẹ́yìn so gbogbo wọn tó máa ń fẹ́ ọlọ́run á ṣe fún un inú mi dùn àwọn èèyàn mọ̀ mí gan torí pé mo lórúkọ wọ́n mọ̀ mí káàkiri ẹni wíwọ́n ti mọ̀ mí Zaria ọlọ́run náà máa wá dúpẹ́ fún ọpẹ́ wa lọ sọ́dọ̀ ẹni tó tọ́ sí dáàs Musiliu ìjọba kìsìyà náà ni wọ́n máa pè ní wọ́n máa dárúkọ ọlọ́run máa jẹ́ kó ga jù báyìí lọ tó bá ti ń ga ó ń fà mí lọ́wọ́ sókè láti bá ti bẹ̀rẹ̀ ó ti ń fà mí lọ́wọ́ sókè láti wà ń sìn more than 40 years 40 ṣá tàti wà 40 tàti wà ó dẹ̀ àjọ ń wà so ọlọ́dẹ ń gbé wa sókè so èyí pé àjọṣe wa pọ̀ lóòrùn jẹ́ kó bàjẹ́ gbogbo wa bá ṣe wà ń bí ànírógun lẹ́kọ̀ọ́. ṣe rojú ayé ṣe rí nǹkan ẹ
rójú ayé ẹ rí nǹkan kọ́lọ́hún kó ṣàánú wa náà ní gẹ́gẹ́ bí mo ṣe ń tẹnu mọ́ nítorí òun náà ṣe máa sọ wípé bàbá ń jẹ nǹkan lọ́wọ́ tí nǹkan yẹn ń dùn ẹ jẹ́ ká máa sọ ọ̀rọ̀ ẹnu wa kò sí torí nǹkan mi ò torí wípé ó lè dọ̀la ká fẹ́ decide láti change loyalty wa ni tá bá wá lọ change loyalty tá bá lọ ṣe bẹ́ẹ̀ tá change ẹnu lọ́la ayé á máa rí wa gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí alábòsí ohun tó ń play out nísìnyí nìyẹn kò sí tó burú nínú wípé Koko Zaria ó change loyalty ẹ̀ o ká ní pé kò sí pé bóyá òun fúnra ẹ̀ ti fẹnu ara ẹ̀ sọ àwọn nǹkan tó dáa tí MC ti ṣe nínú ayé ẹ̀ ní ọ̀pọ̀ bá má ti máa takò wọn bá má ti máa bu àbí kán máa pè ní ọ̀dàlẹ̀ lẹ́ni àmọ́lá wípé òun fúnra ẹ̀ ti jẹ́ ká mọ̀ bí MC Oluomo ṣe dá sóhun lánàá kí wá ló lè dé kí ló lè ṣẹlẹ̀ kọ́lọ̀ kó ṣàánú wa. ká tó wá lọ ka comment section ká tó lọ ka opinion one or two people náà lọ́ndà fídíò yìí ẹ jẹ́ ká kọ́kọ́ jọ gbọ́ bí Mega 99 gbajúmọ̀ olórin ẹ̀mí bóun náà ṣe tún kíra MC Oluomo tóun náà tún gbádé fún tó tún gbóṣùbà fún nínú fọ́nrán yìí òun rèé ẹ̀jẹ̀ àjọwọ́. Oluomo nílé Oluomo lóko ariwo kí máa yí pọ́jọ́ òkìkí kì í fojú wo ìwọ ti gòkè rodò kábàárà tó da ẹtí mo ti rí irú ẹtí. Ayájáde ni mo sì rí irú bébà. Ayájáde ni mo sì rí irú. Ìrara bá ń bí àwọn ké wọn, èèyàn bá fọ́ ó, alábàbí gangan, ọmọ jàgàbá, ọmọ aṣíwájú, ọmọ president Nàìjíríà ó, Ayédáadé. ọ̀nà ṣe ni kéèyàn máa ṣe dáadáa nítorí ibi tí màá pa ọ́ wà bẹ́ẹ̀ náà ni ibẹ̀ náà ni màá gbà ọ́ wà ibi táwọn kan bá ti sọ pé lágbájá ò dá bẹ́ẹ̀ lẹ́tì mọ́ gbọ́ táwọn míì mọ̀ sọ pé lágbájá tẹ̀ ní ò dá yìí ohun àló ń ṣoore fún wa látàná bọ̀ kò wá gbọdọ̀ di òní ká wá là padà lẹ́yìn àbí pé ká sọ pé torí parí àṣìṣe kan ká bẹ̀rẹ̀ sí ni máa fi ẹnu àbùkù ká máa bẹnu àbùkù lú kọ́nà kó ṣàánú wa náà gẹ́gẹ́ bí ìṣe wa ẹ tún já lọ wo under comment section ká tún gbọ́ wò náà tún opinion táwọn èèyàn náà sọ nípa fídíò Koko Zaria níbi tó ti ń kíra TAFA SEGO ká wo views àwọn èèyàn náà one commenter Agunbíadé Adéọba ó ní this is how you hail MC till he left the post if Sego leave no we are waiting for your next talk Ìlọrin jàǹbá kí ló dé bọ́sẹ̀ sẹ́ẹ̀lì gbogbo wa la mọ̀ àwíyẹ̀ wípé bí Koko Zaria bó ṣe èlé MC Oluomo náà nìyí ìgbà yẹn tó ṣe pé ọ̀pọ̀ wa gan wò pé ìjó tẹ̀lé fẹ́ MC Oluomo lẹ̀ṣẹ̀ ṣó lè dalẹ̀ ẹ̀gán ṣá àmọ́ èní ń kọ́ it is well. Another commenter Saheed Oladipupo náà ni brother God bless you then Abioye Bolaji ó reply Agunbíadé wípé don't mind this olórí burúkú man that is how he hail MC Oluomo hanima ọ̀gá ọ̀rọ̀ yìí pọ̀ o Adébáyọ̀ Àìná ni I'm disappointed in you Zaria you said more than this to MC before so I can't trust you. Sego himself should be careful while you are with him. Ajisafe Adeleke ni you don't have good name you do more than this for MC Oluomo. Àwọn ọ̀rọ̀ yìí pọ̀ o sincerely àwọn ọ̀rọ̀ yìí pọ̀ o Nwosochi Ibuzo ó ní this Koko Zaria no be better person na so he hail MC Oluomo now we don forget am Mr. Sego watch your back Koko Zaria no be better person o. Àwọn violence child wà lọ́dà kọ́mẹ́ǹtì yìí o ẹlẹ́mọ̀ láre oní so Mr. Zaria I pray that you will not also betray Mr. Sego as you betray your former mentor MC Oluomo. Kí ló dé dé Olúwaṣọlá Túndé John ó ní agbèrò nation be like APC and PDP today na MC while tomorrow is Sego but those behind each of them are the same. And that is a very good comparison sincerely very perfect comparison. Anytime Ilufoye Felix no ni but you said more than this during MC Oluomo tenure but what later ended I'm Igbomina too but I will never tolerate a betrayal like you. Aruwa Akim Opeyemi
òun náà ni ọmọ, this is a great lesson. You follow MC for years and now you are discrediting him and praising another person. You may decided to leave him, but that doesn't mean you should be talking bad about him. Exactly. Mo fi pé èèyàn dé point yẹn. Exactly. Because sincerely, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ wípé kò sí ní tó burú nínú wípé Koko Zaria decide láti change loyalty. But àwọn ọ̀rọ̀ tó sọ, wọ́n náà ṣe sọ pé ká rọra máa sọ̀rọ̀ torí ẹyin lóhùn tó bá ti jábọ́ kò ṣeé kó mọ́. Àwọn nǹkan tó ti sọ kalẹ̀ nípa MC Oluomo ló ṣe dàbí ìgbà wípé ọ̀pọ̀ máa ń fojú pé bóyá ó dalẹ̀ wò ó lé ní, because fún rẹ̀ ló jẹ́ ká mọ̀ pé èèyàn dáadáa lè MC lánàá. Kí wá ló dé tó fi wá dẹni tí ò dá wọn lé ní? Kí ló dé tó fi di pé òun sọ pé ó mú àwọn kan lẹ́rù àbí whatever? Gbogbo yẹn people will not listen because wọ́n á máa wò gẹ́gẹ́ bí two-face ni. Wọ́n ní ẹni tó fi sọ pé Adégún lánàá ló tó fi sọ wípé Adéògùn lé ní. Ìwọ fúnra rẹ̀ ti discredit ara ẹ̀ nìyẹn náà. And reason tó fi dàbí ìgbà wípé ọ̀pọ̀ ń bẹnu àtẹ́lu Koko Zaria wípé ọ̀dàlẹ̀ ni òun nìyẹn lórí ọ̀rọ̀ MC àti TAFA SEGO. Kò sẹ́nibọ̀dì tó ní kò ní right láti ṣe nǹkan tó bá wù àbí tẹ̀lé ẹni tó bá wù. Bẹ̀tẹ̀ àwọn ọ̀rọ̀ tá máa jáde lẹ́nu ẹ̀ nípa àwọn méjèèjì ó yẹ kó rọra máa ṣọ níwọ̀ntúnwọ̀nsì ni. Ọlọ́run nìkan lọ́ba tó ń kọ́yàn mọ́ ṣe, kọ́lọ́n kó kọ́ gbogbo wa mọ́ ṣe. Ọmọ Káyọ̀dé Awọ́lájà ó ní you are a betrayer. Ṣé òótọ́ ni? Ṣé irọ́ ni? Ẹ̀yin èèyàn mi, ṣé lóòótọ́ ni wípé betrayer òun ni Koko Zaria àbí ojú wo lẹ́yìn fi wò? Ẹ máa bá mi jù sí comment. Ẹ má gbàgbé láti máa follow DJ Naija online lórí Facebook. Link tó wà ní comment section video yìí á gbé yín lórí Facebook page wa. Ẹ̀yin kàn mọ́ bá mi follow page náà. Àwọn gbogbo yín tẹ́ṣẹ́ darapọ̀ mọ́ wa lórí YouTube. Ẹ̀yin náà má gbàgbé láti máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ video yìí. Ẹ máa bá mi fún video yìí ní ìka ọwọ́, ìyẹn thumbs up like. Kẹ̀sì máa bá mi share lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ká tó pàdé láyọ̀ àti àlàáfíà. Ó dàbọ̀.